kí gbogbo wa pátápátá níbikíbi tá a bá wà ó jàre. Ẹ jẹ́ ká jọ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè bàbá ire, adáni má gbàgbé ẹni, Èdùmàrè ọba àrà, adáni má gbàgbé ẹnì kọ̀ọ̀kan wa. Èrò tó ń lọ sílùú Lúdòrò ẹlẹ́bẹ̀ún, ẹ dákun mo níṣẹ́ tí mo fẹ́ rán yín sílé Ajálégbé tiwa. Ẹ bá mi sọ fún bàbá wa Michael Adébísí ọmọ Fọláyan, akọlù ògìdánbí agùntàṣọ́lù ọkùnrin ogun, ẹni wọn kú ìtọ́jú aya wọn ọlọ́jọ́ ìbí òní, ìyá wa Lydia Ìyábọ̀dé, ọmọọba Olúfayọ, ọmọọba Olúfadé, obìnrin rere lọ́dẹ̀dẹ̀ ọkọ onínúure, màmá Babátúndé, màmá Olúwadọ́lápọ̀ tiwa, ìfẹ́ olúwa kìkì ìfẹ́ ńkọ́ nílé àtàbùsí àwa. Aya Fọláyan, màmá Olúwabùkúnmi, àjífọjọ́ gbogbo gbọ́tẹ̀lẹ́dùmarè ọba ẹlẹ́rẹ̀kẹ́ ẹ̀rínrínrín olùgbàgbà ti àdúrà, ọmọọba Olúfayọ, ọmọọba Olúfadé, ènìyàn láṣọ tirẹ̀, ọjọ́ gbogbo bí ọdún láwùjọ àwọn olóríire, àní gbogbo ìgbà láàrin àwọn ọ̀rẹ́ tó dùn ún fẹ̀yìntì. Màmá Túndé, ṣebí sányán ní bàbá aṣọ, àlàárì ní bàbá àwọn ẹ̀wù, kò sáṣọ tó wọ̀ tí ò bá ọ lára mu rẹ́gírẹ́gí, Èdùmàrè tó fún ọ lẹ́wà náà ló fún ọ lára àdájàre, pẹ̀lẹ́ ò ní fòṣèlùgbà. Ọmọ aráyé, ìtàkùn tó ságbè lóṣògbà ló tún ṣe légédé, ọmọ ìyá mi ni, ọmọ bàbá mi ni, a ó jọ pẹ́ tí fúnra wa, àmì a ò ní fàìsàn lùgbà. Ọmọọba Olúfayọ, ọmọọba Olúfadé, ọmọ dára ó dẹjọ́, abìrìn jẹ́jẹ́ lẹ́sẹ̀ bí ìyàwó ọ̀sìngí, mo máa ń gbádùn rẹ, pẹ̀lẹ́ ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀. Òṣùpá wù mí jòkùnkùn, ẹni tí ń ṣiṣẹ́ wù mí jọ ọ̀lẹ lọ, ó yẹ súnmọ́ bí kẹ́ ẹ wá gbọ́ tuntun. Lékelèké tọkọtaya Fọláyan ti gbàràdá láwùjọ ẹ̀dá. Tẹ́ ẹ bá fẹ́ ṣayẹyẹ tó táyẹyẹ, àní tẹ́ ẹ fẹ́ gbàlejò ayọ̀ ńlá, Fàájì Láwà Ìfẹ́ Center tó tóbi tí ò lẹ́gbẹ́ tí wọ́n ní. Èyí ni gbọ̀ngàn ńlá aláyọ̀ tó tóbi tòsí ìgbani, àní ó tóbi púpọ̀ ó sì tún gbànìyàn. Ẹni bá fẹ́ ṣohun ayọ̀ lọ́dẹ̀dẹ̀ ẹ dìde, omi kẹyẹrẹ tà sí ń bẹ níbẹ̀ gidi gbangba, kẹ́ ẹ wá gba tábìlì àti kanopí, ẹ gbà kòkó nírin ìdáná àtàbọ̀ ìdáná, ẹ gba ohun gbogbo tẹ́ ẹ fẹ́ fi dáná, kẹ́ ẹ má gbàgbé wípé ọlọ́mọ ló ní ilé ayé, àní kẹ́ ẹ rántí gba síbí ńlá ọlọ́bẹ̀ ló máa lọ́kọ. Ó yá ẹ tara ṣàṣà kí wọ́n tó gba iye ọ̀hún tán, ojoojúmọ́ lọ́mọ aráyé ń ṣayẹyẹ. Ẹ kàn sí wọn lójúlé 21 òpópónà Ìsọlọ̀ nídojúkọ Local Government Primary School tiwa ní Ṣẹ̀rí Ọ̀ṣun, Lagos, Nàìjíríà. Aya Fọláyan, ọmọọba Olúfayọ ṣàníyàn nílé bàbá rẹ, èjù ọkọ mi ní ọ nílé ìyá, èjù ọkọ mi ò ní da oyè, ẹ̀yin ti ní da yìí ná, ẹ ò ní fi bẹ́rí ẹnì kọ̀ọ̀kan. Aya Ajálégbé yọ̀, aya Aríléyanká, aya ẹ̀yọ̀ nílé alábàárí ẹ̀nà, mo bá rí tán tó barún dẹ̀dẹ̀ mú fà lókè ẹ̀yọ̀. Àkànmú ni kì í jẹ́ kíkan ó so nílé ọkọ yín, àtẹ̀gùn ni kì í jẹ́ kíkan ó dàgbà, àmọ́wọ́ pabírí òkè kọ̀tún ni kì í jẹ́ kíkan ó léwé lórí. Bó bàjẹ́ wòyí ọdún mẹ́ta òní, ẹ wá wò kan idẹ, ẹ wá wò kan bàbá, ẹ wá wò kan dífágbádé òkè kọ̀tún ti mọ́wọ́ so tó sì mẹ́sẹ̀ so, ẹ̀yin láyà òkè láàbọ̀ bá rè ní kọ̀tún ilé, bàbá ta ló lè bàbá ba ọkọ yín rojú ogun. Èmi Olúwayẹmísí Àkànkẹ́, awé lọ́rùn bí okò tó aya Kọ́láwọlé, ǹbá tètè jí o, ǹbá tètè jí má bàbá ba ọkọ yín rè dí àgbọn rẹ, àyà àgbọn ṣẹṣẹ Ìfáyẹmí, agbẹ̀yìn ìkúlẹ̀ mọ́ yóòdù tó ga àṣẹ, bàbá àgbà ló kẹ́dì ìyẹ́ta, bàbá bá mówó rọpọ́n Ifá, ọmọ aráyé ní bàbá kí ló dé, bàbá ní Ifá ní ìgbé ní ẹdìyẹ kì í gbé ènìyàn. Èrò ya o, ẹ tẹ̀lé mi ká lọ sígboro ìlú Lúdòrò, kẹ́ ẹ wá àwòrán ọmọ tó máa ráyé fi ń tọrọ ọmọ, àtàwọn aya àtàtà lọ́ọ̀dẹ̀dẹ̀ ọkọ onínúure. Ìyá wa Ìyábọ̀dé, Ìyábọ̀ Sọ́lá, Ìyábọ̀ Sówó, Ìyábọ̀ Sọ́mọ, Ìyábọ̀ sí gbogbo eré tí ń bẹ lókè èèpẹ̀, o ò ní fàìsàn lògbà láyé, o sì ní gbénú yàrá àwòrán rẹ ọmọ,
òjòjò aya Fọláyan òjòjò níṣòwò kó mọ́lẹ̀ náà já ire.